àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àrò awíkóńgó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ mo kí nílé alára ìjọ̀sá ọmọ amúrin kan dọ́gbọ̀n agogo mo kí ní gbogbo ibi tí ọmọ yorùbá bá wà jákèjádò àgbáńlá ayé èdè yorùbá àti àṣà yorùbá ò gbọ́dọ̀ parun o ẹ jẹ́ á gbìyànjú láti gbé e lárugẹ èdè àti àṣà wa wuyì bẹ́ẹ̀ lọ rẹwà púpọ̀ ju nǹkan tó lè sọnù tàbí tó lè wọmi lọ ẹwà èdè yorùbá nìyí níbi tá a ti ń ka àjàló lẹ́rù látọwọ́ ládẹjọ́ òkédìjí àáyágbọ́n ògúngbẹ́gbọ́n ló wà ní orí kẹta ìpín kẹta lélẹ́yìí ṣe rántí ibi tá a bá dé mẹ́ẹ̀bá rántí ẹjẹ́ ran yín létí ojú àrùdù wálẹ̀ kò lè fọhùn tàfá ní ọ̀gá ntí akàgbẹ̀yìn náà nu tàfá ní ọ̀gá nígbà tá a fẹ́ jáde nílé lẹ́ẹ̀kan mo rí àwọn ọmọdé méjì tí wọ́n ń ṣeré ní hòhò níta sáwọn ọlọ́pàá náà nìyẹn àbáwọn kọ́ ni wọ́n wọ́sọ yẹn àbí àwọn kọ́ ni àṣírò àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ yẹn ni wọ́n gbà síṣẹ́ ọlọ́pàá báyìí àbájọ gbogbo wọn rẹ́rìn-ín àfi áùdù tí ó fajúro áùdù ní tàfá sọ mọ̀ pé tiẹ̀ yàtọ̀ ẹsẹ̀ tiẹ̀ ò mà ní à ń wá lọ títì n ó mú ìwọ nísinsìnyí pé o gbé ọwọ́ rẹ sókè láti lù mí o hùwà tó lè ba àlàáfíà ìlú jẹ́ èyí sì lòdì sí òfin àti tàfá ò jẹ́ kó parí ọ̀rẹ́ rẹ̀ tí ó fi wé pé bí mo bá lù ọ́ kì í ṣe ìwà tí ó lè ba àlàáfíà ìlú jẹ́ bí kò ṣe ìwà tí ó lè tu àlàáfíà ìgboro lára àti ìwà tó lè tún àlàáfíà ìgboro ṣe ọmọ ju ara rẹ lójú o ojú ara rẹ lójú púpọ̀ mo lè lù ọ́ mọ̀nà mo bá lù ọ́ ńkọ́ ńlọ lè fi mí ṣe rí ó tún súnmọ́ lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n lápàdé fà á lọ́wọ́ kò jẹ́ kí ó lò ó lápàdé wá ní áùdù ṣé o ní ọ̀fẹ́ wá ilé yìí wò ni èwo lọ ẹ̀sẹ̀ ń bèrè onílé sí ta ní nílé ta ni onílé ta ni onílé bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ kíá yàrá inú ilé yóò ju 300 lọ agboolé kékeré ni ọjà tètè bẹ̀rẹ̀ kó o lè tètè parí rẹ̀ sáà má sọnù nínú ilé o nítorí òpè ènìyàn bíi tirẹ̀ yìí ó lè sọnù sínú ilé tó bá tóbi ṣùgbọ́n ṣá o bọ́ ọ bá sọnù ńṣẹ́ wo làwọn ọlọ́pàá yòókù ń ṣe tí wọn ò ní lè wá ọkàn. ìwé ìròyìn àfidùn láàárọ̀ lánìí olórí ọlọ́pàá sọnù sáàrin ilé ńlá amadu o áùdù ọ̀fẹ̀sì mọ́ ọ̀pẹ̀yìndà láti jáde Táíwò náà dìde ńlẹ̀ ó ní áùdù jẹ́ kí n sìn ọ́ déta gọ́mẹ́sì wọ nìkan lọ́nà kọ́ mọ́ bá a sọnù bí lápàdé ti wí yẹn lápàdé tàfá ó dàbọ̀ o ẹ dúró dè mí kí n sin áùdù dóde káwa máa bá ọ̀rọ̀ wẹ̀ kan tí áùdù dá mọ́ wa lẹ́nu lọ Táíwò bá áùdù jáde lọ kò sí nǹkan kan tí lápàdé lè ṣe láti dá a dúró lójú áùdù inú ń bí lápàdé púpọ̀ inú rẹ̀ ń ru fù ṣùgbọ́n ewúrẹ́ ń bínú ó ń fẹsẹ̀ halẹ̀ yóò bolówó ẹ̀jẹ̀ bí lápàdé ń ronú owó àti wàhálà òun lórí Táíwò ẹni tí òun náwó nára lé ni ó ń lọ mọ́ òun lọ́wọ́ yìí lójú ara òun láìsí ẹ̀yìn òun ṣùgbọ́n kò lè jàǹpátá ẹ̀wọ̀n sí o bí Táíwò ti bá áùdù jáde lọ lápàdé ń fi ojú sìn lọ ó dákẹ́tì ó ní ó Táíwò a ó máa tún ara rí o ńgbà tí a bá tún ríra a ó parí ọ̀rọ̀ wa o bí ojú bá lè gbé èèyàn ṣubú ni gbìí ní Táíwò ìbálulẹ̀ tàfá náà dáhùn pé áùdù yóò máa ṣẹ́ o òun ló jẹ́ kí Táíwò bọ́ lọ́wọ́ wa láì tó nǹkan kan wòyí o ṣùgbọ́n ẹ dá mi dà ọ̀gá kó tó di wòyí ọ̀la ọwọ́ mi á ti tẹ̀ yóò ti tọ́ ìyàwó tẹ́rùn dáadáa títọ́wò nìkan kọ́ ni yóò tọ́ ìyàwó nígbà náà o jíjẹ yóò ni yóò jẹ yóò Táíwò kẹ̀ mi tàfọ́ ọmọ láwálé mi omi tútù tí í jó ènìyàn fàìfàì èmi òjò òwúrọ̀ tí í gbé wẹliwẹli dé èmi ajámọ láyà bí òjò àárọ̀ èmi òjò òwúrọ̀ tí í gbé olówó nú olówó agẹlẹtẹ ìwọ̀fà náà agẹlẹtẹ èmi kínní yìí lápàdé kọ ní kọ́ni ẹni tí ó padà dé ilé rẹ̀ lálẹ́ ọjọ́ yẹn ẹlòmíràn pátápátá ni oúnjẹ àárọ̀ nìkan ló wà nínú rẹ̀ àfi ọ̀pọ̀lọpọ̀ obì àti èéfín sìgá tó tó èyí tí rélùwé lè tú jáde ní ọjọ́ 10
bẹ́ẹ̀ sì ni ọ̀nà àti jẹun alẹ́ ọjọ́ náà gan-an kò tí ì yé nítorí oko ni gbogbo àwọn ìyàwó rẹ̀ wà. bẹ́ẹ̀ ni kò bẹ́ẹ̀ nìkan ni lóúnjẹ sílẹ̀ nílé nítorí náà Tàfá ló lọ ra búrẹ́dì oníkọ́bọ̀ 5 fún Lápàdé pẹ̀lú àkàrà olóròró oníkọ́bọ̀ 4. èyí ni oúnjẹ alẹ́ rẹ̀ lọ́jọ́ náà. ó ṣàfi ọkàn balẹ̀ pé aràn yóò rí nǹkan dì mọ́ títí ilẹ̀ ó fi mọ́. ó fún Tàfá náà lówó láti ra ohun tó bá wù ú jẹ. ó wọlé lọ jẹ́ ọ̀tàn náà. ó yí rédíò rẹ̀ láti gbọ́ bóyá ìròyìn wà. ó yí sókè dáradára. ohun tí ó bá lẹ́nu rédíò ni pé èyí náà sì ni ìparí ètò wa fún tòní. ká pàdé láyọ̀ lọ́la. lẹ́yìn náà rédíò bẹ̀rẹ̀ sí kọrin Nàìjíríà a kí ọ. ó sì dákẹ́ wín. Lápàdé wo aago rẹ̀ wò. ó sì rí i pé ó fà díẹ̀. ó yí sí aago 11 ààbọ̀. ó tó àkókò láti sùn. afàkàrà jẹ kó sùn tó lòún gbàtà mọ́rí. ẹni ó jiyàn tó fọbẹ̀ ẹran jẹ ńkọ́. Lápàdé fi àkàrà jẹ búrẹ́dì tán ọ̀fọ̀wẹ́lẹ́rán. kí ló yá àpọ́n òun lórí tó fúnra rẹ̀ fi sun síná tó fúnra rẹ̀ ń koná mọ́ tó wá ń sòfè. òṣùpá lórí àgbọ̀n. ó ní òṣùpá yọrí gẹ̀ẹ́rẹ̀. ó ní òṣùpá yọrí gẹ̀ẹ́rẹ̀gẹ̀. àgbọ̀n wọlé gbogbo rẹ̀ sóòkùn dúdú. kí láǹfààní àgbọ̀n? kí ló wúlò fún? Lápàdé pa ìrònú wọ̀nyí tì. ó dìde ńlẹ̀. ó lọ ti gbogbo fèrèsé rẹ̀ lọ́kọ̀ọ̀kan. ó sì ti ilẹ̀kùn ẹnu ọ̀nà. ó kọjú sí yàrá rẹ̀. ó bọ́ aṣọ ọrùn rẹ̀. ó fi kọ́ sórí ìkọ́. ó rí aṣọ ìbora rẹ̀ lórí igi bẹ́ẹ̀dì. ó fi bora. lẹ́yìn náà ó fẹ̀yìn lélẹ̀. kò rí oorun sùn. ṣé mo sùn mo jarun pa? olúwa rẹ̀ rí nǹkan kan jẹ ni. ó bẹ̀rẹ̀ sí í fọkàn ro gbogbo ohun tó ti ṣẹlẹ̀ látọ̀sán ọjọ́ náà. ó rẹ́rìn músẹ́. ǹjẹ́ kò yẹ kó ń wọ́n sọ̀rọ̀ báyìí? iṣẹ́ àgbẹ̀ ló ń wá ń ṣe yìí ni àbí iṣẹ́ ọlọ́pàá nú? àbí òun sì rọra ń di arúfin lọ díẹ̀díẹ̀? iṣẹ́ jàgùdà ló ń ṣe àbí iṣẹ́ dánàdánà? iṣẹ́ ìpáǹlẹ̀ ni òun ṣe ni àbí iṣẹ́ ajínigbé gbé? ó mọ̀ pé kì í ṣe òun fúnra òun ni òun tọrùn bọ ìjàngbọ̀n náà o. bí kò ṣe ìjàngbọ̀n náà ni ó wá òun kàn. òun kàn ṣe alábàápàdé rẹ̀ ni. òun ṣe kò ń gẹ́ ìjàngbọ̀n. àbí kẹ́nìyàn má lè toko wálé mọ́ ni o. àbí kí òkú kú kéèyàn má lè wá kí ọmọ lóòkú. àbí kí ènìyàn má lè wálé wá kí ọlọ́mọ. ènìyàn máa bímọ ayọ̀ fọlọ́mọ. ẹni máa bímọ ayọ̀ fọlọ́mọ ni wọ́n máa ń wí o. àtọlọ́fọ̀ o àtọlọ́mọ o àtọlọ́kù o. èwo ló ń wá tí ìráyè kí báyìí? adìẹ sì ti wá bà lókùn. arọ òró okùn arọ òró adìẹ mọ́. wàhálà ló ń ti kò sí látàárọ̀ yìí o. òun sì ń gba ọ̀ràn mọ́yà. èkùrọ́ lọ́wọ́ àrà lọ́jà. ọmọ ẹran ṣe dé gbá. ǹjẹ́ kó wọ́n padà sóko kọ́ lọ́ọ́ yẹun báyìí? ó wá sì ṣeéṣe bí bóun tilẹ̀ ní òun ó pa ti àwọn ọmọ ọlọ́mọ àti olókùtì kí òun ọmọ kí wọn kóun ó fi padà sóko. òun lè gbàgbé ọ̀rọ̀ ti Táíwò kíákíá bẹ́ẹ̀ yẹn bí? Audu Karimu náà yóò fi òun sílẹ̀ bí? Tàfá tí òun ti kí tó ń bọ̀ tóun ti kó tó ń bá ń kọ́ ó ti pẹ́ jù láti yọwọ́ kúrò. bẹ́ẹ̀ ni oko kò tí ì ṣe é padà sí. ó ní òun kò tí ì ní padà sóko. ṣùgbọ́n wíwá tí òun wálé òun kò ní lọ sọ́dọ̀ ìjàngbọ̀n mọ́. bí ẹnikẹ́ni ò bá ti yẹ òun lẹ́nu wò òun kò mọ̀ bá tòun lọ jẹ́jẹ́ ni o. òun ó ṣe ohun tí òun wálé wá ṣe òun ó sì padà sóko. ẹni tó bá wá kọlu òun ṣá o òun ló ń wá ìjàngbọ̀n yóò sì rí ìjàngbọ̀n ju èyí tí ó ń retí lọ. bí wọ́n bá tún wá a jẹ́ pé kì í ṣẹjọ́ òun mọ́. bí ènìyàn bá tọ̀ òun á dá a lóhùn. a kì í sọ fún labalábá kó má dìgbò lẹ́gún. labalábá tó bá dìgbò lẹ́gún aṣọ rẹ̀ ó ya ni kò lẹ́bẹ̀. a kì í wí pé kọ́mọdé ọmọ fọwọ́ kan náà ṣùgbọ́n iná fúnra rẹ̀ ní sọ fún ọmọdé pé kó sọ òun sílẹ̀. Lápàdé fẹ̀yìn lélẹ̀ lórí ibùsùn rẹ̀ ó ń ronú oríṣiríṣi. oorun òkun ó dùbúlẹ̀ síbẹ̀ lásán ni. ó tàkàkà bíi ọ̀tajà tán ronú. ó tàkàkà bíi ọ̀tajà tán ronú. ìyá yín náà láti parí orí 3. àyágbọ́n ògúngbẹ̀gbọ́n nínú òwe nì àjà ló lẹ́rù.
látọwọ́ Ládẹjọ Òkédèjì. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi. Ẹ má gbàgbé kù sẹ́ni mo rì sẹ́yà. Ẹ subscribe sí chánẹ́ẹ̀lì yìí bó bá jẹ́ pé ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni, kò sí méjì. Kò ní jáwó yín bẹ́ẹ̀ ni ò ní já yín ní dátà kò ná yín ní nǹkan kan. Yóò jẹ́ kẹ́ ẹ máa rí notification nígbàkúùgbà tí mo bá ti fi àyọkà olóyin síbí yìí lórí Ẹwà Èdè Yorùbá TV. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹ ó mọ àkókò tí mo bá fi bẹ̀ àti pé ẹ ó láǹfààní láti gbádùn oríṣiríṣi ìwé tí a ń kà àtèyí tí a ó tún kà. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ilé mi ń yá mo ń lọ náà nù. Ẹ má gbàgbé láǹfààní láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. Ẹ̀yin ńkọ́? Ẹ jẹ́ àjọ jùmọ̀ gbé lárugẹ. Àjù wa ṣe o.